Aboye, èmi l'Aboru, èmi l'Aboye. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní tí bàtà bá ti ń ró lákọlákọ ó ṣetán tó fẹ́ ya ni. Èyí ló dífá fún gbajúgbajà olórin ẹ̀mí nì Tope Alabi tí ẹnu ń kùn lórí ẹ̀rọ ayélujára lórí orin tó ṣẹ̀ṣẹ̀ kọ síta wípé òun di ẹbọ Aboru Aboye bọ ṣíṣẹ ní orí ẹ̀rọ ayélujára. Ọ̀rọ̀ yìí ni àwọn aláwo ló kọ́kọ́ dìde tí wọ́n tako Tope Alabi wípé ìkíni yìí ó jẹ́ ìkíni ti àwọn aláwo. Lẹ́yìn èyí ni àwọn ìránṣẹ́ Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí yòókù àwọn náà dìde tí wọ́n sì sọ wípé eléyìí mà ti kọjá orin ẹ̀mí, eléyìí ti kúrò ní orin ẹ̀mí o, tí àwọn náà tako Tope Alabi pé Aboru Aboye bọ ṣíṣẹ pé níbo ni Tope Alabi ti rí eléyìí nínú Bíbélì. Èyí ló wá mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí yìí kí wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa Tope Alabi. Ọ̀pọ̀ tiẹ̀ sọ wípé ìgbéraga rẹ̀ gan ti pọ̀ jù nítorí pé kò bá wọn ṣe, kò bá àwọn olórin ẹ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà kò bá wọn ṣe, àwọn ò tiẹ̀ mọ ẹgbẹ́ tó darapọ̀ mọ́ gan. Tí a bá sì wò ó, a ó rí i wípé nígbà díẹ̀ sẹ́yìn òun ni a mú ìròyìn wá lórí Tope Alabi yìí tó sọ wípé Ọlọ́run ń kọjá onídùúró òun, Ọlọ́run ò kì í ṣe onídùúró tòun. Ẹ̀yin èèyàn wa, nínú onídùúró àti èyí tí Tope Alabi wá sọ yìí tó ní òun dẹbọ Aboru Aboye bọ ṣíṣẹ, èwo gan-an wá ló yẹ ká máa pe Ọlọ́run níbẹ̀? Ọ̀rọ̀ yìí òun la fẹ́ kí ẹ̀yin ènìyàn ká jọ gbé yẹ̀wò. Ẹ̀yin náà máa fèrò tí yín ránṣẹ́, kí lẹ̀yin náà rí sí i? Ṣé ó tọ́ ká máa pe Ọlọ́run ní Aboru Aboye bíi ti tàwọn onífá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ni, àbí kí a kú máa pe Ọlọ́run ní onídùúró wa? Ẹ wò ó, ẹ̀yin èèyàn wa, ẹ̀yin náà fi èrò tí yín ránṣẹ́ lórí comment section. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa. Ẹ subscribe sórí ìkànnì yìí, Pavilion TV, fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.